A kú dédé àsìkò yìí, yóò rọrùn fún wa lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹlifẹli náà ló dé sí ojú ìwòran yín láti lè ṣẹ́ wa ìròyìn fẹlifẹli online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀ wá láìpẹ́ yìí. Ìròyìn fẹlifẹli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti gbé igbákejì rẹ̀ Sẹ́nẹ́tọ̀ Kashim Shettima dìde báyìí láti tara ṣàṣà lọ sí ìpínlẹ̀ Kebbi láti lọ rèé yọjú sí àwọn mọ̀lẹ́bí, àwọn òbí alágbàtọ́ èyí tí àwọn oníṣẹ́ ibi agbébọn rìn tí wọ́n jí àwọn ọmọ wọn kó lọ nínú ilé ẹ̀kọ́ kan tí í ṣe ti àwọn obìnrin tó ní ilé ìgbé tá a mọ̀ sí boarding school ní agbègbè Maga ní ìpínlẹ̀ Kebbi tí wọ́n jí wọn kó lọ láti lọ rèé bá wọn sọ̀rọ̀ kó pẹ̀tù sínú fún wọn kó sì fi dá wọn lójú wípé ìjọba àpapọ̀ yóò gbé ìgbésẹ̀ láti rí wípé àwọn ọmọ obìnrin ọ̀hún tó ń lọ bí 25 wọ́n padà sílé láyọ̀ ohun àlàáfíà. Tinubu èyí tó ṣe èyí láti lè jẹ́ kí ohun gbogbo kó máa lọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti pẹ̀lẹ́kùtù ní ìpínlẹ̀ Kebbi láìsí wàhálà gbọ́nmi-somi òtó láàrin ìjọba ará ìlú àti àwọn iléèwé tí ọ̀rọ̀ ṣẹ̀ sí. Ààrẹ Tinubu ní pẹ̀lú gbogbo ọ̀rọ̀ ìkìlọ̀ èyí tí wọ́n fi léde wípé ó ṣeé ṣe kí àwọn agbésùmọ̀mí oníṣẹ́ ibi yìí kí wọ́n ṣiṣẹ́ ọṣẹ́ wọn láwọn ìpínlẹ̀ tó sì jẹ́ wípé tó ń ti ìgbáradì àwọn ẹ̀ṣọ́ aláàbò àwọn oníṣẹ́ ibi ọ̀hún wọ́n sì rí àyè rápálá láti wọ inú ìlú ṣe iṣẹ́ ibi náà. Tinubu wá ní ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ohun tí ò lè kó wá ọ̀bẹ ni ọmọ tó níyàwó ò ní sùn òun náà kò ní fojú barun o. Pẹ̀lú bí ààrẹ Tinubu tún ṣe tẹ̀síwájú, bákan náà ló ránṣẹ́ ìkíni ìbánikẹ́dùn sí àwọn ológun èyí tó ṣubú lójú ogun lásìkò gbódòǹróṣọ pẹ̀lú àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Borno. Ó sì kí gómìnà ìpínlẹ̀ Borno àti gómìnà ìpínlẹ̀ Kebbi fún akitiyan wọn láti rí wípé wọ́n gbé ìgbésẹ̀ tó tọ́ àti èyí tó yẹ lórí ètò ààbò kí wọ́n lè kí ọwọ́ àwọn oníṣẹ́ ibi bọ̀ṣọ kálàáfíà kó lè jọba. Lákòótán nínú ọ̀rọ̀ ààrẹ Tinubu, ó ní kí àwọn ọmọ Nàìjíríà ó fẹkàn balẹ̀ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kebbi àti Borno ń làwọn tó ń bẹ lẹ́ka ètò ààbò iléeṣẹ́ ológun ni wọ́n ti sọ fún òun tí iṣẹ́ yóò sì lọ láìpẹ́ yìí pẹ̀lú ìdánilójú. Ẹni tó jẹ́ alága tuntun tí wọ́n ṣẹ̀yàn lára àwọn igun méjì tí ẹgbẹ́ òṣèlú PDP, igun kan èyí tí wọ́n yàn ní òpin ọ̀sẹ̀ tó kọjá níbi ìpàdé àpérò tí ẹgbẹ́ òṣèlú PDP tó wáyé nílẹ̀ Ìbàdàn olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́, ọ̀gbẹ́ni Tàmínù Tùràkì òun mà ló ti pe ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump àti àwọn orílẹ̀-èdè tó ti làmìlaka tí wọ́n ti ṣe àṣeyọrí lórí ètò ìṣèjọba àwarawa wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n gba orílẹ̀-èdè Nàìjíríà là kúrò lọ́wọ́ yílàyílo ètò ìjọba àwarawa èyí tí wọ́n ti dorí rẹ̀ kodò àti àwọn wàhálà tó ń súyọ láwọn ẹgbẹ́ òṣèlú gbogbo nílẹ̀ yìí èyí tó mú ìfàsẹ́yìn bá ètò ìṣèjọba àwarawa àti ètò ìṣèjọba orílẹ̀-èdè yìí. Tùràkì èyí tó sọ ọ̀rọ̀ náà lẹ́yìn wàhálà kan èyí tó wáyé lólú iléeṣẹ́ ẹgbẹ́ òṣèlú PDP èyí tó wà ní Wàdàtà nílùú Àbújá. Òun ló bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó ní ẹni bá tó ní gbà ńlá sátọ̀ lọ, ó ní yèyí ọmọ ní gbọmọ bírùkẹ̀ bó ti ń gba ọmọ Ọ̀rúnmìlà, ó ní ká pa ìtìjú tì ọwọ́ tí ń dunni ká yé fi sábẹ́ aṣọ nítorí wípé ó ní ewu gan ni. Ó ní bòmí mọ́ra kí n pa ọ́ lórúkọ àrùn tún láṣìírí kí n fi ọ́lẹ̀ ní oògùn tó kápá rẹ̀. Ó ní oògùn ọ̀hún lòun ké sí ààrẹ Donald Trump àti àwọn orílẹ̀-èdè yòókù kí wọ́n dákun dábọ̀ kí wọ́n dìde láti gba orílẹ̀-èdè Nàìjíríà là nítorí orílẹ̀-èdè Nàìjíríà ó ti mú orílẹ̀ odò ìparun, bẹ́ẹ̀ sì ni ló ti wọkọ̀ ìparun báyìí látọwọ́ àwọn aláìbìkítà tí ń darí orílẹ̀-èdè yìí èyí tí wọ́n ń dá wàhálà lẹ̀ láwọn ẹgbẹ́ òṣèlú àti orílẹ̀-èdè gbogbo. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀
èyí tí alága ẹgbẹ́ òṣèlú PDP tuntun ọ̀hún eléyìí tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó ń ti ohun ìránṣẹ́ èyí tó fi ránṣẹ́ o sí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ó ní ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà ti kọjá ìṣòro ẹ̀sìn nìkan bí kò ṣe wípé bó ti bá ọmọdé ń ló kan àgbà bó ti kan mùsùlùmí òun ló kan àwọn ọmọlẹ́yìn Kristi àti àwọn lẹ́sìn àbáláyé ó ní ìlú ò fararọ̀ ó ní nípa ìdí èyí òun ké sí àwọn tó lè gbà wọ́n tí wọ́n lè yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ọ̀fìnkìn àjàgà èyí tí àwọn aláìbìkítà ti ń darí orílẹ̀-èdè yìí èyí tí wọ́n kó sí o. ẹ̀wẹ̀ ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìsọ̀rọ̀ ní gbèsè ìsúnkúnsímú òun náà ní ìṣètè gángan lórí ọ̀rọ̀ èyí tí alága tuntun ẹgbẹ́ òṣèlú PDP ọ̀gbẹ́ni Tàmínú Tùràkì tó sọ lórí bó ṣe pe Donald Trump àti àwọn orílẹ̀-èdè yòókù sí àkíyèsí láti dá sí hílàhílo wàhálà tó ń súyọ nínú ìjọba àti ẹgbẹ́ òṣèlú gbogbo nílẹ̀ yìí o. ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ wa ti dá èsì ọ̀rọ̀ padà fún ọ̀gbẹ́ni ọ̀hún Tùràkì wípé aláìnítìjú aláìníròrí òun ni Tùràkì jẹ́ o pẹ̀lú ọ̀rọ̀ búburú tó jáde lẹ́nu rẹ̀ ó ní má fòkùnmí dá ọ̀nà ọjọ́ kan lèèyàn ń kọ́ ló yẹ kó fi ọ̀rọ̀ ọ̀hún ṣe ó ní tí wàhálà bá wà nínú ẹgbẹ́ òṣèlú wọn tí í ṣe ti PDP ó ló yẹ kó wá ọ̀nà láti paná rẹ̀ ni gẹ́gẹ́ bí olórí èyí tó tààtò tó sì tó gbangba sùn lọ́yẹ̀ o yàtọ̀ sí àwọn ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu rẹ̀ ó ní báwo la ṣe fi abọ́ jẹun nínú ilé wa táwa pẹ́ntì ń bẹ ní àjèjì àbí nílẹ̀ òkèrè kó wá bá wa fọ abọ́ ìdọ̀tí ó lóhun tí ò ṣeé ṣe tí ò sì gbọ́ tí ò dùn láti gbọ́ sí etí ni gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n ti sọ ọ́ wọ́n ní ọ̀rọ̀ tí Tùràkì sọ yìí ó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n ti fi ọ̀rọ̀ náà léde látọwọ́ akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú náà eyín ọ̀gbẹ́ni Felix Morka èyí tó bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ Tùràkì tó sì ṣe àpèjúwe Tùràkì gẹ́gẹ́ bí ẹni tí ò mọ ohun tó ń sọ àti tí ò mọ ohun tó ṣe kódà ó ní kò mọ ohun tó kàn ó nípa ìdí èyí ó ní irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò gbọdọ̀ jáde lẹ́nu rẹ̀ nítorí ọ̀rọ̀ tó lè mú ogun sílẹ̀ ni ó ní báwo ni àwọn orílẹ̀-èdè tó ti làmìlaka yóò ṣe dá sí ọ̀rọ̀ òṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà àti ọ̀rọ̀ ìjọba bí kò ṣe wípé àwa ara wa náà ńlá tún nǹkan ara wa ṣe nítorí òkùnkùn tí ò bá tójú ẹni mọ́ni àti wípé bí àwọn Yorùbá ti ń gbé kalẹ̀ wípé ilẹ̀ eléyìí tí ò bá tójú ẹni ṣú irú òkùnkùn bẹ́ẹ̀ yóò ṣòro rìn ní fún àjèjì gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n ti sọ tí wọ́n sì bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tí Tùràkì tó sọ lórí bó ṣe pé àwọn àgbààgbà àti àwọn ilẹ̀ òkèrè láti dá sí ìṣòro Nàìjíríà. Àwọn ẹgbẹ́ kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tí wọ́n pè ní Ọ̀yọ́ State Mobilization Agency for Socio-Economic Development àwọn mà ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn olùgbé ìlú Ìbàdàn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí inú ń bí o lórí ìlànà ìgbésẹ̀ àti mú ìdàgbàsókè bá àwọn òpópónà gbogbo ní ìpínlẹ̀ Ọ̀yọ́ látọwọ́ gómìnà onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé lórí àwọn ọ̀nà tí wọ́n ní wọ́n fẹ́ fẹ̀ lójú láti lè jẹ́ kí ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kó já gerege èyí tí fífẹ̀ lójú àwọn ọ̀nà náà tí ó sì mú ìpalára bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé òun dúkìá tó lè sọ ẹlòmíì di ẹdun arinlẹ̀ aláìnímọ̀ o wọ̀nyí ni àwọn ìgbésẹ̀ èyí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ gbé tó mú àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn lùlù ìpínlẹ̀ náà láti túyáyá síta láti bí ọ̀sẹ̀ kan èyí tí wọ́n ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn wípé àlàfo èyí tí Ṣèyí Mákindé ní kí wọ́n fi sílẹ̀ sí ojú ọ̀nà yìí ó ti kọjá kódà wọ́n ní tí ìjọba àpapọ̀ tó bá jẹ́ pé ìjọba àpapọ̀ ló fẹ́ fẹ́ ọ̀nà lójú àlàfo ọ̀hún kò lè tó èyí tí Ṣèyí Mákindé ní kí wọ́n fi sílẹ̀ wọ́n ní ìgbésẹ̀ Ṣèyí Mákindé yìí yóò mú ọ̀pọ̀lọpọ̀ àwọn onílé di aláìnílé lórí yóò sọ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ní di aláìní o èyí tí wọ́n sì ní kó padà sí àwọn ìlànà ìgbésẹ̀ ìwọ̀n bàtà ẹsẹ̀ méje èyí tí wọ́n ní kó máa fi sílẹ̀ sójú òpópónà èyí tó mú àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn láti máa ṣe ìfẹ̀hónúhàn àwọn ẹgbẹ́ ọ̀hún ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ènìyàn nílùú Ìbàdàn tí ọ̀rọ̀ ọ̀hún kàn láti dákundábọ̀ kí wọ́n fọwọ́ wọ́nú kí wọ́n fi yèdénú kí wọ́n gègbùrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ láti fi àyè sílẹ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n jọ finúkonú fi orí korí o kí wọ́n wo ọ̀nà tí wọ́n yóò gbégbà
yàtọ̀ sí ìwọ́de èyí tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọ̀hún bó ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ènìyàn náà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹni burú mọ́ ẹni tí ó sọ fún ní ń wá wò. Ọ̀kan nínú àwọn gbajúgbajà obìnrin DJ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Kudirat Gbémisọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí DJ Kulet, òun mà ló ti sọ àwọn ìwà búburú tó wù nígbà tó ń bẹ ní kékeré. Gẹ́gẹ́ bí DJ Kulet tí ṣe obìnrin ọ̀kan nínú àwọn DJ lórílẹ̀-èdè yìí tó gbajúmọ̀ dáadáa, ní ìgbà tí òun bẹ ní ọ̀dọ́ ní kékeré, òun á máa fẹ́wọ́ nípa jíjí àwọn góòlù ọ̀rẹ́ ìyá òun tóun ó sì kó lọ sí ọjà Yábà ní ìlú Èkó láti lọ tà á kóun sì fowó rẹ̀ sára rìndìn. Gẹ́gẹ́ bí DJ Kulet bó ti sọ ọ̀rọ̀ náà lórí ètò kan èyí tí ọ̀kan nínú àwọn òṣèré sinimá ti Yorùbá tó ń ṣe, eyín arábìnrin Bíọ́lá Adébáyọ̀, lórí ètò náà ló ti tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀. Ó ní ṣùgbọ́n ó ní ohun àtijọ́ ti bá àtijọ́ lọ. Ó ní àgbà ti dé, òun sì ti mọ ọ̀tún yàtọ̀ sí ọwọ́ òsì. DJ Kulet tó tẹ̀síwájú, ó ní nígbà tí òun wà pẹ̀lú ọ̀rẹ́ ìyá òun á máa jí góòlù wọn lọ́tà kó tó di wípé ìyá òun gbọ́ sí ọ̀rọ̀ náà tó sì mú òun jáde tọ̀ àwọn àgbàlagbà lọ lórí ọ̀rọ̀ Yorùbá tó ní bí ọ̀rọ̀ bá kan òkè tó bá kan ilẹ̀, ó ní ibì kan dáadáa tá a gbé gbà kó tó di wípé ọ̀rọ̀ náà ó búrẹ́kẹ́ o. Ó ní ìyá òun mú un rìnrìn àjò lọ bá àwọn àgbà èyí tí wọ́n tẹsẹ̀ lébọ ọ̀rọ̀ náà láti lè yọ kòkòrò, ojú kòkòrò, fífẹ́ ọwọ́ àti jíjí nǹkan láti yọ kúrò lára òun. Ó ní lásìkò yìí, ó ní òun ti dà, òun sì ti gbé ìwà ọmọlúwàbí wọ̀ gẹ́gẹ́ bí ẹ̀wù lọ́rùn. Ó ní láti ìgbà náà lòun ò ti fẹ́wọ́ mọ́ tí wọ́n sì ti mú òun kúrò ní ọ̀dọ̀ ọ̀rẹ́ ìyá òun èyí tí òun máa ń jí góòlù rẹ̀ lọ́tà, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu arábìnrin DJ Kulet jáde lórí ètò ọ̀hún. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tó rèmí nílé iṣẹ́ wa. Mo gbà á ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá, a ní kú síwájú ògo, a sì ní kú tògótògó. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú wòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.